ibi tí ìpalẹ̀mọ́ dé dúró rèé ní ìlú Ọ̀yọ́ ní ìgbáradì fún ayẹyẹ ìwúyè Aláàfin o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní gbogbo ètò báyìí ló mà ti tò láti ṣe ìwúyè Aláàfin ìlú Ọ̀yọ́ tuntun ọba Hakeem Ọwọ́adé ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2025 yìí. Gbogbo àwọn ààyè tó ṣe kókó tó ṣe pàtàkì ní ìlú Ọ̀yọ́ ó ní àwọn agbófinró ti wà níbẹ̀ láti ṣe àrídájú rẹ̀ pé ètò náà rèé yóò lọ ní ìrọwọ́rọsẹ̀. Níṣe ni ọkọ̀ àwọn ọlọ́pàá àtàwọn agbófinró òun ló ti wà káàkiri gbogbo ìlú Ọ̀yọ́ tó fi mọ́ Ọwọ́adé o, Jàbàtà, Akẹ̀sán, Ìsàlẹ̀ Ọ̀yọ́, Elékàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ní ọjọ́ 13 oṣù kínní ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ó mọ̀ ló mọ̀ gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lé ọba Ọwọ́adé lọ́wọ́ o ní ilé ìjọba tó wà ní ìlú Ìbàdàn. Ọjọ́ 29 oṣù kẹta ó ní Aláàfin tuntun náà ó mọ̀ ló mọ̀ parí orò ìpèbí tó sì dé adé kòso ní ọjọ́ náà, ìyẹn adé ìṣẹ̀ǹbáyé o. Ilé ẹ̀kọ́ Olivet Baptist High School ti ìlú Ọ̀yọ́ ó ní ayẹyẹ ìwúyè náà yóò ti wáyé o ní ọjọ́ 4 oṣù kẹrin, níbi tí ìrètí wà pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé o yóò kó àwọn èèkàn ìlú sòdí láti kópa níbi ayẹyẹ náà. Àwọn gbọ̀ngàn mìíràn tí ayẹyẹ náà tó máa tún ti wáyé níbẹ̀ ó ní Ládìgbòlú Grammar School, Durbar Stadium, pápá ìṣeré ọba Lámídì Adéyẹmí àti ààfin ìlú Ọ̀yọ́. Lára àwọn èèkàn tí ìrètí wà pé wọ́n máa kópa níbi ayẹyẹ náà ó ní olóòtú ìjọba tẹ́lẹ̀ ní Canada Justin Trudeau, àwọn aṣojú orílẹ̀-èdè 4, àwọn orí adé, ọrùn ìlẹ̀kẹ̀, àwọn ọmọ ìlú Ọ̀yọ́ tó wà ní Canada, àwọn òṣìṣẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ìròyìn ni kò sí yàrá kankan tó ṣófo mọ́ ní àwọn ilé ìtura tó wà nílùú Ọ̀yọ́ bí wọ́n ti ṣe ń gba gbogbo rẹ̀ tán ní ìgbáradì fún ayẹyẹ náà. Bákan náà ó ní ọjà Akẹ̀sán àtàwọn ọjà tó wà ní agbègbè Ọ̀yọ́ yóò wà ní títìpa lásìkò ayẹyẹ ìwúyè Aláàfin tuntun. Kí adé ó pẹ́ lórí baba, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, káàsì ó pẹ́ lẹ́nu kánnikése o, kẹ́sìn ọba kó jẹ kó pẹ́, kírùkẹ̀rẹ̀ ọba kó di òkìní o. Ìkànnì Eyayorubaworldtv à ń kí ọba wa aláìlúwà ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà ọba Hakeem Abímbọ́lá Ọwọ́adé pé kí adé ó pẹ́ lórí yín o. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ máa wá gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú Jímọ̀ òní lágbára Ọlọ́run ọba ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣì lókè ìpẹ́.